ṣé rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní Adésìnká mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí ń bá rí àrídájú rẹ̀ ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan ṣé rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ káàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ̀lọ́rùn pa ẹlòmíì kò ṣe gbogbo ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ kọ́ RIP rest in peace kọ́ ṣó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ẹ wá ṣoògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré. ẹ̀yin èèyàn àṣírí tú o lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin tó ń pè ní Destiny Boy tẹ́ ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ló gborí ẹ̀rọ ayélujára lónìí ọjọ́ ìsinmi tẹ́sí ń pariwo pé Destiny Boy ipò dolóògbé ojọ́lọ́ nípè ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ra máa fẹ̀lẹ̀ wówó gbígbóná ká sì máa rántí pé kò sí ní tí ò lérè nínú ayé ẹ̀yin èèyàn àṣírí ńlá wà nínú fọ́nrán yìí o wọ́n ti tú àṣírí bí ọ̀rọ̀ ikú Destiny Boy ṣe jẹ́ gangan àwọn èèyàn tó mọ Destiny Boy wọ́n ti sọ̀rọ̀ lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin kí ni wọ́n sọ ẹ̀yin èèyàn wọ́n gbé yín débẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá lóòrèkóòrè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa là ń múṣẹ o ipe gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fetí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn nǹkan bẹ lábẹ́ ọ̀run o ẹ̀yin òbí ẹ mọ̀ mọ́ bọ́mọ yín sọ̀rọ̀ kódà kẹ́ ẹ mọ̀ fàdúrà tì í ọ̀rọ̀ kútẹ́ ló pa Destiny Boy ẹ̀yin èèyàn wọ́n sì fọ́nrán sílẹ̀ nísìn tẹ́ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ilé ayé ilé asán ìmúlẹ̀ mọ́fo ẹja máa ṣe jẹ́jẹ́ o fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ rí ẹ kẹ́ ṣe ṣáà tó ń ṣẹ́fà yẹn tẹ́ ẹ bá ṣẹ́fà fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tówó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan ẹlòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ́ẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọ̀ mọ́ yìí ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wá ìtẹ̀ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi o kó já wọn bébí màmá tá a mọ o ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi share program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ìṣe ń ká mi lára mọ̀ ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá wá bí gba ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi ń gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni ò ti mọ̀ ìpógun owó ni fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàáyé kónkóló wàlíjí nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì
òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbèrú ọmọ báyìí tó fi gbé sin ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ lé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn how come ọmọdún mélòó ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ sábàbí bẹ́ẹ̀ kó bá mi share program yìí o mo bẹ̀ nítorí Ọlọ́run ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year yálà January last year or January. ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí is a serious matter kì í ṣe comedian mo fọlọ́ ń bẹ̀yìn mo fẹ́ sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ tẹ́ ń wo picture yìí Destiny Boy. bá a sọ̀rọ̀ ń sìn ọjà tó ń gbé tí ń pọ̀ jù ànírógbó ẹ bá dá 1,000 sákàǹtì ọmọ yìí ó nìdí. gbogbo ẹ̀yin management ẹ̀ ẹ̀yin ìyá àti bàbá ọmọ yìí ẹ bá sọ̀rọ̀ ń sìn ẹ má bá yọ ọmọ ìjẹ́ tètè bá sọ̀rọ̀ ń sìn gbogbo ẹ̀yin babaláwo ẹ bá sọ̀rọ̀ ń sìn gbogbo ẹ̀yin management ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń manage Destiny Boy mi ń sọ nígbà tó wà pẹ̀lú àwọn Tuty Boys o but till now ní báyìí láti bí bóyá oṣù kan sí ìsìn àbóṣù méjì gbogbo ẹ̀yin tẹ́ ń manage Destiny Boy kò ní dáa fún yín ẹ ya wèrè olóògùnkù nìyẹn o ṣẹlẹ̀ ní àbúrò kẹ́dẹ̀ máa wo àbúrò yín ràn kó dẹ̀ máa ṣe báyìí Destiny Boy ń perform orin tó yẹ kó ń fúnra ẹ̀ ló kọ́ nínú studio ó wá ń ṣe bálabàla ó ń ṣe bí ìgbà pé ó ń ṣe bí ẹni tó ti bí ẹni tí ó ti ní skánskán Destiny Boy kò lè dá orin ara ẹ̀ kò lè dá akọ ọjà ti pọ̀ jù ẹ ti fọjà báyé ẹ̀jẹ̀ kẹ máa manage irú ọmọ yẹn kẹ má lè bá sọ̀rọ̀ pé ọjà tó gbé ìtì tó jẹ́ ká pàfọ́ọ̀mù tán náà kó tó gbọ́jà tó bá ti pàfọ́ọ̀mù tán ó lè gbọ́jà kó lọ sùn síbì kan kẹ máa manage irú Destiny Boy yẹn tó ti ń lo ògo tipẹ́tipẹ́ Destiny Boy tó ti ń sàn tipẹ́tipẹ́ kí Destiny Boy kó má dà ní mọ́tò bó ṣe ń gbowó tó ń lọ sóòtò kó máa ṣe bí dọ̀dọ̀yọ̀ á ti wá gbójà yòó wá ẹ̀hún ṣe wọ́n dá ọkọ̀ fún Destiny Boy pé kó kíyàn ẹni tó fẹ́ kí wá àwọn ajé ẹ má bàyè bọ̀bọ̀ ìjẹ́ reason tí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò ju pé tí n bá ti ń rí àwọn tí wọ́n máa ń sọ pé ẹjọ́ 1,000 is not small for this man 2,000 is not small for this man ẹni àmọ́ tó bá ní ẹ bá wa dá sínú àkáǹtì mi ìgbàdúrà ẹ̀fọ́ ta mi ká tó wá sọ ẹni tí mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sọmọ ẹ má bàyè ọmọ ìjẹ́. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ wọn o ẹ rí i pé nǹkan ń bẹ lábẹ́ ọ̀run ẹ̀yin èèyàn pàápàá jùlọ ẹ̀yin òbí ẹ pín fọ́nrán yìí lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kan ọ̀pọ̀ àwọn ọmọ yín lára pé ilé ayé ilé asán ni o wọ́n ní tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ o mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ilé ayé ló mọ o ẹ rí i pé ọ̀rọ̀ ilé ó tún lágbára díẹ̀ ẹ̀yin èèyàn tá a tún ní ká tún mú wá sí etí ìgbọ́nyín rè o bó bá tún ṣe ń lọ àmọ́ mu wá lóòrèkóòrè ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní gbogbo ohun tó ń lọ káàkiri gbogbo àgbálá ayé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò mọ̀ nígbàbọ̀dé àní sọjà náà nínú ayé o àní kánjú wàràwàrà nájà ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ẹ gbà wọn ọmọ yín mọ̀ràn.